ká lọ sọ́dọ̀ brother wa Mr. Kunle Afolayan. Ṣé bí wọ́n kọ́ ni Mr. Kunle Afolayan ń bá ní issue? Mr. Kunle Afolayan ò tiẹ̀ bá yín ní issue rárá àti rárá. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ẹni tí Mr. Kunle Afolayan tó address. Ó sáré lọ attack Mr. Kunle Afolayan. Ó bá relationship Mr. Kunle Afolayan àti number 1 àwọn ẹni àná ó bá relationship wọn jẹ́. Ìwọ náà ló tún wá ta pẹ́rẹ́pẹ́. Ìwọ ló kọ́kọ́ sáré lọ kí Mr. Kunle Afolayan gist lover. Fẹ́ni tó bá ní làákàyè, that is big deal. Àbí kì í ṣe big deal. Ṣé ṣókí ni pàtí tá ń lọ sí pọ̀ gan. Ṣókí àwa kò fẹ́ kẹ́ máa connect dots. Tẹ́yìn bá ti ń connect dots, mo ti gbé yín débẹ̀ nìyẹn. Mo sọ fún yín wípé kò ní yà yín lẹ́nu bẹ́ẹ̀ bá ti padà rí Ìyábọ̀ gist lover pẹ̀lú Mr. Kunle. Mo ní pé ó ń fans Mr. Kunle ni. Mo sọ bí àbí mi sọ bẹ́ẹ̀. Mo ní in the next few weeks mo ní kò ní yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí tó máa sáré lọ kí Mr. Kunle. This is how he operates. Already ṣé mo chọ bẹ́ẹ̀ àbí mi ń chọ bẹ́ẹ̀? Ṣé mo chọ bẹ́ẹ̀ àbí mi ń chọ bẹ́ẹ̀? Ṣé mo chọ bẹ́ẹ̀ àbí mi ń chọ bẹ́ẹ̀? Mo chọ bẹ́ẹ̀. Mo ní ó fẹ́ gbọ́wọ́ ni. Mo sọ fún yín pé ó desperate. Number 1 àwọn ẹni àná. Ibo ló wá fojú sí? Ẹni tó pè lọ́rẹ́ ẹ̀ tímọ́tímọ́. Kéèsì tí ò tiẹ̀ ní kéèsì tí ò lọ́rọ̀ nú rárá tó yẹ kẹ́ ẹ jọ parí. Ọ̀rẹ́ ẹ tó bẹ́ẹ̀ lọ́ǹgì ẹ̀ tó wá padà rí tó tún wá ń kí ẹni tó bá ti tiẹ̀ jẹ́. Because Mr. Kunle ò bu ẹ. Ṣẹpẹtẹ́rì gist lover kò fẹ́ fi ẹ́ lọ connect mọ́ Mr. Movie. A dẹ̀ sọ fún ẹ nígbà yẹn. Ṣùgbọ́n gbà tọ́lọ́run ti kọ́ pé ó máa di number 1 àwọn ẹni àná. Let's go straight to the point. Me ní YT, Mary have said like she serves people's glory into obscurity. See, let me tell you something. Remember I said it. And less than 15 days, everything happened. Mr. Movie, Mr. Kunle Afolayan, was even appreciating number 1 àwọn ẹni àná. But gist lover, Ṣẹpẹtẹ́rì gist lover, ó kọ́ ti bí ọ̀rọ̀ Mr. Kunle, ó gbé fún number 1 àwọn ẹni àná. Number 1 àwọn ẹni àná attack Mr. Movie. Èmi wá jáde mo ní kò ní yà yín lẹ́nu tẹ́ ẹ bá padà rí Ṣẹpẹtẹ́rì gist lover tó kọ́kọ́ lọ ń kúnlẹ̀ kí Mr. Kunle. Ó dẹ̀ rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ẹ fún mi ní prediction kan tí mo fún yín tí kò rí bẹ́ẹ̀. Just give me one. Ẹ fún mi prediction kan. Thank you igi tó ló wá gbìn. Ẹ fún mi ní prediction ẹyọ kan tí èmi fún yín tí kò wá sí ìmúṣẹ. So eléyìí fi dá yín lójú wípé even ọ̀rọ̀ Mohbad tá ń sọ, ọ̀rọ̀ Naira Marley tá ń sọ, ọ̀rọ̀ Lizzy Anjorin tá ń sọ, ọ̀rọ̀ Ìjẹ̀ṣà tá ń sọ. Do you agree with me that Lizzy Anjorin is saying nothing but the truth in all the cases? Now, nígbà tá ti rí Ìyábọ̀ gist lover, èmi mọ̀ pé bàbá wa Prince Jide Kòsọ́kọ́ ló invite àwọn kan náà invite ẹ o, but she need to be moving around lẹ́yìn ìgbà tí ó kọ̀ tí ò sọ ohun tó pa Mohbad fún wa láti lè indict àwọn bàbá oníbàbá. Believe me, Baba Jide Kòsọ́kọ́ is doing well and his children are doing wonderfully well, but better still, ṣe mọ̀ wípé bí Ìyábọ̀ gist lover bó ṣe máa ń call out gbogbo àwọn tó bá rí mọ́ àwa náà nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé the last time tá lọ sí bàbá wa tá lọ sí party bàbá wa Prince Jide Kòsọ́kọ́, ṣe mọ̀ pé bí Ìyábọ̀ ṣe call wa out lórí page ẹ̀, ó call wa out lórí Amebo, ó call wa out lórí gist lover. Ṣé ẹ rántí? Ṣé ó call wa out àbí ó call wa out?
ńgbà tó rí wa tá lọ síbi birthday bàbá wa